إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbá tí à ń bá lọ. Ibi fa'ilul mithal ibẹ̀ náà ni adé. A sì ti mú af'alul madiyya àti af'alul mudari'iyya àti mọ̀mọ́tá ní abẹ́ ìpínpín alákọ̀ọ́kọ́ nínú fa'ilul mithal al-wawi. So lónìí inshallah níta fẹ́ ṣe òní pé àwọn af'alul amri ní ọ̀ndà fíìlù yẹn tí a fi lè dá wọn mọ̀ tá a bá ti rí nínú al-Qur'an àbí nínú hadith Ànábì sallallahu alayhi wa sallam. Àmọ́ àkíyèsí kan bẹ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìpín eléyìí. Òun náà ni pé àkọlé tá a kọ yìí. So agbàgbé láti parẹ́ ní ojú bọ́ọ̀dù ní lójú pátákó ni. Ṣé mọ̀ pé ìpín ẹlẹ́ẹ̀kẹta tá a parí lélẹ́yìí ìpín ẹlẹ́ẹ̀kẹrin là ń ṣe lọ́yìn. So màá wá parẹ́ sí máa kọ ìmíì sí inshallah. So ẹ jẹ́ ká pa bọ́ọ̀dù rẹ̀ lápapọ̀ ká fi lè ráyè kọ iṣẹ́ mìíràn tí a fẹ́ kọ. So tá a bá ti ń mọ̀ báyìí a máa lè identify rẹ̀ fúnra wa nínú al-Qur'an àti nínú hadith. A mọ̀ bí mudari wọn ṣe ń wà bí amru wọn ṣe ń wà inshallah. القسم الرابع من أوجه الأفعال. Ìpín ẹlẹ́ẹ̀kẹrin nínú ojú kan náà àwọn ọ̀rọ̀ ìṣe ibẹ̀ náà la dé àti ìsìn. وهو الفعل المثال. So oníyẹn bẹ́ẹ̀ tó af'alul amri tá a fẹ́ wọn. So a máa mọ̀ fi'lul amri látara fi'lul mudari ní mẹ́fà tí a dojú kọ. So a fẹ́ mọ̀ fi'lul amri ọkùnrin kan tí a dojú kọ wá ọ̀kan ló mọ̀ fi'lul mudari ọkùnrin kan tí a dojú kọ wá. Òun náà ni taqifu. Àti mùdé iṣẹ́ méjì láti lára fi'lun
mudari kó tó lè di fi'lu amri. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ harfu mudari rẹ̀ á gbà dànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì báyìí fi'lu amri sukun ni máa ń gba lébi abádọ́mà á gbà dànù harfu sukun. Tá a bá dà á pọ̀ yóò wá di qif. So ó ti di fi'lu amri báyìí. Ó sì ti ṣe é pè nítorí pé kò bẹ̀rẹ̀ pẹ̀lú sukun. So ìtorí pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú sukun láti lọ mú hamzatul wasli wá gẹ́gẹ́ bí àwa tí a bá ń kọ́ ẹ̀kọ́ yẹn bọ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀ ò lè ti bẹ̀rẹ̀ pẹ̀lú sukun, so kò sí tá fẹ́ fi hamzatul wasli ṣe. So fi'lu amri ilé ó máa jẹ́ qif, dúró. Qif náà àti dúró bò ń bọ̀. So qif, dúró. So irú wajada náà máa jẹ́ jid, irú walaja náà máa jẹ́ lid, irú wasala náà máa jẹ́ sil. So ti yẹn sìn wasala ó sì máa tún máa ń gbá mi pé kí yẹn dá nǹkan pọ̀. So ti yẹn sìn so eléyìí ni qif, amúrú nìyẹn, dúró. A lè sọ pé ńgbà míì náà amúrú tá à ń sọ yìí o, so ká gbọ́ pé bóyá láti bí ọ̀dọ̀ ẹni tó ga sẹ́ni tó rẹlẹ̀. So tí a bá rí àwọn àwòrán báyìí tó jẹ́ sí pé bóyá a fi ń bẹ Allah, òun èé ṣe amúrú o. So ti yẹn sìn fi'lun du'a lòun ó máa jẹ́. Mo ti ṣàlàyé lè síwájú fi'lun du'a. So wá ti lè jẹ́ fi'lun du'a bẹ́ẹ̀ yẹn, a kì í fi dojú kọ ẹnì kankan ju Allah lọ. So ti yẹn sìn so Allah nìkan la máa ń ké pè, la máa ń bẹ̀. So ti yẹn sìn torí Allah subhanahu wa ta'ala ti fún wa ní ìrò nínú Al-Qur'an ìwé kí ni o, àwọn tó máa ń pe nǹkan mí lẹ́yìn Allah sayadkhuluna jahannama dakhirin. So wọ́n padà wọnú náà jahannama lẹ́ni yẹpẹrẹ. So ti yẹn sìn so ò nìyẹn. So Allah nìkan ni a máa ń pè. So àmọ́ bí tá a ti lọ ibẹ̀ náà ni qif, dúró. So ènìyàn méjì, ọkùnrin méjì tá a fẹ́ pa láṣẹ. So wá lọ mú fi'lu mudari ọkùnrin méjì tá a dojú kọ wá. Ó náà ni taqifani. Iṣẹ́ méjì láti lára àti mọ̀dé. Iṣẹ́ méjì láti lára fi'lu mudari kó tó lè di fi'lu amri. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ harfu mudari á gbà dànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì báyìí fi'lu amri sukun ni máa ń gba lébi abákẹ́sọ̀ á gbà dànù harfu sukun. Sukun ti pé méjì mẹ́ta pé alifu yìí sukun ni, nùnù náà sukun, tó bá rí àgbà nùnù dànù. Àbá dà pọ̀ yóò wá di qifa. Qifa ẹ̀yin méjèèjì ni o, ẹ dúró. Qifa. So ẹ pa bá wa wọ̀. So tá a bá ń fẹ́ kànú tíra, a bá fẹ́ ka èdè Lárúbáwá fúnra wa yàtọ̀ sí Quran àti hadith. So ó ṣe é ṣe kán mọ̀ wọ̀. Ṣùgbọ́n tá a bá ti lè rí, so a gbọ́dọ̀ lágbára láti lè máa fi ẹ̀wọ̀ yẹn sí látara ẹ̀kọ́ tí a kọ́ yìí. So àwọn ọkùnrin tó pọ̀ àwọn máa jẹ́ qifu. So bọ̀ working sí ẹ lọ báyìí. Taqifuna. Kò ní yí báyìí. Iṣẹ́ méjì láṣẹ alákọ̀ọ́kọ́ á gbà dànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì báyìí fi'lu amri sukun ni máa ń gba adébí abáfátíà á gbà dànù harfu sukun. Sukun ti di méjì báyìí látara pé wọ́ọ̀ yìí sukun ni, nùnù náà sukun ni, tó bá rí bẹ́ẹ̀ á gbà nùnù dànù. Bàbá dà pọ̀ yóò wá jẹ́ qifu. Qifu. Qifu ò nìyẹn. Gbogbo yẹn dúró. Qifu. So obìnrin kan náà máa jẹ́ qifi. So working sí ẹ lọ báyìí pé taqifina. Agbélé dànù báyìí. So iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì sukun ti pé méjì. Bàbá dàpọ̀ yóò jẹ́ qifi. Wọ́n ọmọbìnrin tí mo dojú kọ yìí dúró. Qifi, dúró. So àwọn obìnrin ni a lò fún. Ọkùnrin máa jẹ́ qif, obìnrin máa jẹ́ qifi. Tọ́ àmì obìnrin méjì náà máa jẹ́ qifa. So taqifani. Sukun. So tá a bá dà pọ̀ yà máa jẹ́ qifa. So àwọn obìnrin tó pọ̀ máa jẹ́ qifna. Working sí tiẹ̀ náà lọ báyìí.
taqifna tọ́ iṣẹ́ méjì láti àti mo dé iṣẹ́ méjì láti lára fi'lu mudari kó tó lè di fi'lu amri. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ harfu mudari rẹ̀ á gbà dànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fi'lu amri sukun ni máa ń gbà débi abá fatiha. Tá a bá ní ká gbá fatiha yìí dànù ká fún sukun ó pè méjì látara pé fa ti gba sukun tẹ́lẹ̀ núnù náà ó gba sukun. Tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ gbá núnù dànù a dẹ̀ gbọ́dọ̀ gbá núnù yìí dànù nítorí pé òun ló ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀. Tó bá rí bẹ́ẹ̀ a fi ilẹ̀ bẹ́ẹ̀ tá a bá dà pọ̀ yóò máa jẹ́ kífúnà tó wájàdà náà máa jẹ́ jídínà so bá a ṣe máa lọ ní wàsọ̀là náà máa jẹ́ sílínà so ó nìyẹn tọ́ ẹja dìímú bẹ́yìn so inshallah ibi tá a ti dúró ní ibi ẹ̀kọ́ ilé yìí so tó bá di kíláàsì tí ó ń bọ̀ wá a tún bẹ̀rẹ̀ láti bí ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fi'lul mithal al-wawi. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.